Ni Ayaba Anuluwapo Adenike Adeyemi. Mo jẹ́ ìyàwó ọba Aláyélúwà Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá mi àti ìyá mi ìlú Ọ̀ṣun ni wọ́n ti wá. Bàbá mi jẹ́ ọmọ ìlú Ẹdẹ nígbà tí ìyá mi jẹ́ ọmọ Ilé Ifẹ̀. Ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ìlú Ìbàdàn ni mo ti kà. Mo sì tún kàwé sí ní ilé ìwé ẹ̀kọ́ gíga Yunifásítì Ìbàdàn. Mo ń kẹ́kọ̀ọ́ nípa ètò òṣèlú táwọn olóyìnbó ń pè ní political science lẹ́yìn tí mi ní pẹ́ parí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti ọkọ mi. Lákọ̀ọ́kọ́ náà jíjẹ́ ayaba àti wípé jíjẹ́ ayaba fún ọba ilẹ̀ gbogbo Yorùbá orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Èkejì ni wípé ó sì ràn mí lọ́wọ́ púpọ̀ ó sì tún ràn mí lọ́wọ́ sí. Jíjẹ́ ayaba ó jẹ́ ohun tó kọ́ mi ní ìwà ìrẹ̀lẹ̀ nítorí àwọn ìyá wa tá a bá nínú ilé tí wọ́n jẹ́ àwọn ìyàwó alákọ̀ọ́kọ́ ìyàwó bàbá Aláàfin wọ́n mú wa bí ọmọ àwa náà sì mú wa bí ìyá orókún méjì láfi kí wọn láàárọ̀ a sì ń tẹríba à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn gbogbo àwọn ènìyàn tí wọ́n wà láàfin ń kálukú la fún ní ọ̀wọ̀ títí wọn ó máa ń ràn wá lọ́wọ́ ńgbà tá a bá dé ta èèyàn àkọ́kọ́ ni ìwà ìrẹ̀lẹ̀. Èkejì ni pé ó jẹ́ ká jẹ́ ẹni tó kóra ní ìjánu then ó tún jẹ́ kí a ní ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wa à ń bára wa ṣe kì í ṣe pé bóyá èyí ga jù mí lọ èyí yóò ga jù mí lọ. Ó tún kọ́ mi ní àṣà àti ìṣesí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ àwọn oríkì àwọn ìtàn ọba oríṣiríṣi ni mo ti kọ́ tí mo sì ti kà. Kódà mo ti rò wípé tí n bá fi parí ilé ìwé ẹ̀kọ́ mi pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn bí Aláàfin ṣe máa ń dá ẹjọ́ kódà kó tó di pé kóòtù dé gba 20 ọdún sẹ́yìn 30 ọdún sẹ́yìn gbogbo ẹ̀ ni mo fẹ́ kọ tí mo fẹ́ tẹ̀ jáde pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Ní ṣókí ó ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Aláàfin jẹ́ ọba tó fẹ́ràn gbogbo àwọn aráàlú wọn àti gbogbo ọmọ káàrọ̀ òjíire ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n jẹ́ ọba tó fìfẹ́ hàn sí àtọmọ wọn àtẹ̀ntì ìṣọmọ wọn. Wọ́n jẹ́ ẹni tó ń fúnyàn ní full support wọ́n tìyàn lẹ́yìn àtìlẹ́yìn wọn ó pọ̀ gan. Bàbá tó jẹ́ ẹni tó value education wọ́n value ohun tá à ń pè ní ẹ̀kọ́ gan. Gbogbo àwa tí ajá yaba pátápátá náà wọ́n lọ sí ilé ìwé torí bàbá wọ́n nígbàgbọ́ nínú nǹkan mẹ́ta kan wípé tí èèyàn bá rán obìnrin lọ sí ilé ìwé ó ń ran obìnrin náà lọ́wọ́ ó ń ran ọmọ rẹ̀ lọ́wọ́ ó sì ran orílẹ̀-èdè rẹ̀ lọ́wọ́. Ọpọlọ tí Ọlọ́run fi fún wọn mo máa ń gbàdúrà pé kí Ọlọ́run fún mi nírú ọpọlọ bẹ́ẹ̀ because bó ṣe ní èdè Yorùbá àbí Gẹ̀ẹ́sì àṣàyàn òwe gẹ́gẹ́ báyìí lẹ́ẹ̀máa wẹnu wọn tí ó máa lọ kò dẹ̀ jẹ́ ìyàlẹ́nu fún mi torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà inú library yàrá ìkàwé ni wọ́n sábà máa ń wà jù ẹni ojú wọn máa ń le lóòótọ́ oríkì wọn wípé Ọláyíwọlá ọmọ Ìbírónkẹ́ ọmọ ọkú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdábálé ọmọ àdábà òde ikú tí ń pani tí ìyá ò gbọdọ̀ gbin lóòótọ́ ni àmọ́ àwọn èèyàn tó súnmọ́ bàbá tí wọ́n bá wà pẹ̀lú wọn tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn jẹ́ aláwàdà púpọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n bá sọ àwàdà kan àwọn míì àtẹ̀tìrẹ́yìn lọ́wọ́ ti gbàgbé pé iwájú Aláàfin làwọn wà wọ́n máa ń ṣàwàdà kí n ṣe pé gbogbo ìgbà náà ní ojú Aláàfin le àbí pé bóyá pé kínní ẹni tó wà friendly ni wọ́n kó èèyàn mọ́ra púpọ̀. Ohun tá a máa ń gbọ́ especially lórí ẹ̀rọ alùjára social media ó pọ̀ púpọ̀ àmọ́ tí màá sọ ni wípé orí ò mọbi tí ó ń gbẹ́sẹ̀ rè èèyàn ò sì mọbi tí kádàrá wà èèyàn lè lérò títí ẹ̀ kọ́lọ́run lérò mìíràn abẹ́mọ̀ àti wípé gbogbo iṣẹ́ Ọlọ́run àwa má rí dìní èèyàn lérò tiẹ̀ wípé kó fẹ́ ọmọ kékeré wọ́n jọ fẹ́ra wọn kí wọ́n bímọ kán lo gbà díẹ̀ ilé ayé kí ọkọ kó fòsànlẹ̀ kó kú obìnrin tó sì ti bímọ 5 níbo ló fẹ́ kó ọmọ 5 náà lọ ṣùgbọ́n ọmọ kékeré ló fẹ́. Èkejì ni ẹni tó fẹ́ ọmọ kékeré tán lè jọ bára wọn tán jọ lo ìgbà ara wọn tán jọ lò pẹ́ tọ́lọ́run gbà fún wọn orí ọ̀fẹ́ ni mo rí ń bẹ̀ grace ni so any choice tí mo bá make I have the right to. Mi ò gbọ́dọ̀ má níyà kí n tó wà nílé ọkọ tọkọ mi ò ní balẹ̀ níbi tí mo wà yìí ọkàn mi balẹ̀ gbogbo ohun tí mo fẹ́ ni bàbá ń fún wa mi ò lè má rí gbogbo ohun tí mò ń sọ yìí kí n má bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ṣó ti yẹn obìnrin ni mí so gbogbo ohun tí mo fẹ́ lọ́lọ́run jẹ́ kí Ọlọ́run gbà fún mi níbí báyìí kò sí nǹkan kan tí mo lè rò wípé bóyá wọ́n ń sọ níta àwọn èèyàn kan máa ń fẹ́ ń wá ọ̀rọ̀ sọ nípa ẹni tọ́lọ́run bá gbà fún àwáwí asán
àwọn èèyàn ni máa ń sọ nǹkan tí mi máa sọ fún àwọn èèyàn ni wípé kán máa wá gbòǹgbò ọ̀rọ̀ kán máa rí wípé àwọn dí dáadáa kán tó máa sọ ní tó bá ẹ̀mí ò ní pé anybody máa sọ it's a free word kò sí nǹkan tí èèyàn lè sọ nǹkan tó bá wù èèyàn náà lè sọ àmọ́ fún ti tèmi o decision tí mo make yìí mi ò ever regret ẹ̀ torí gbogbo tí mo fẹ́ o ní mo rí Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́.